lára àwọn àǹfààní pé kí obìnrin kó pe ọkọ rẹ̀ wípé káwọn wá bára wọn sùn àǹfààní yẹn pọ̀ yanturu. Number one, tó bá fi òbò lọ ọkọ ẹ ó ti ease stress ẹ̀, ó ti ease energy tó máa need láti bá ẹ sùn ní time yẹn kò ní need too much. ó ti bá ṣe 80% of the wàhálà tó yẹ kó ṣe, because the moment ó ti sọ̀rọ̀ yẹn fún yẹn gbogbo àwọn hormones tó máa activate ara ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló máa send signal lọ sínú ọpọlọ ẹ̀, gbogbo wọn máa rush ẹ̀jẹ̀ lọ sí sex organ ẹ̀, okó ẹ̀ máa dìde ní straight, kò ní ṣe mọ́ struggle pẹ̀lú kókó òun lèlè nítorí ó ti tẹnu ẹ̀ jáde fún un. Number 2 ni wípé ó ti fún ọkùnrin yẹn ní sense of belonging, ó ti jẹ́ kó ní sense pé òun ló belong sí, o belong sí any other person. Number 3 ni pé ọkùnrin yẹn kò ní feeling pé bóyá o ti ẹ̀ léyàn míì, ó máa believe pé fún ẹ láti wá báwọn bẹ́ẹ̀ yẹn it means that o lẹ́lòmíì yàtọ̀ fóun nìyẹn, ó ti fún ní sense of importance. Lára àwọn òbò tó wúlò fún ọpọlọ ọkùnrin jù ó ní òbò tán pé wá dó àtẹ tó dó lákòókò tó wù, òbò tọkùnrin ṣe ń bẹ̀bẹ̀ kan tó ṣe ẹ̀gbà fún irú yẹn ò lè ní positive impact nínú ọpọlọ irú ọkùnrin yẹn, because time tó ń bẹ̀ ẹ́ yẹn gan ara ẹ̀ gan ó ti wálẹ̀ kò lè wà òkè dáadáa mọ́. So ìgbà táwọn sọ̀rọ̀ yẹn tán ní kinní kan kò sígbà tó kún àwọn táwọn ìdáhùn kò sígbà tó pé ìtẹ́ ìdáhùn ń jò lẹ́yìn pè rí sẹ́yìn mi lè imagine kí n máa ṣe friendship kí n wà ní kí n jọ́rẹ̀ èèyàn ní ìsìn kájọ máa sọ̀rọ̀ àtọ̀rẹ̀ èmi ní mọ̀ wọ́ wá èmi ní mọ̀ béèrè ẹ èmi ní mọ̀ wò pé so wà lálàáfíà èmi ìwọ ò béèrè mi rí. So bẹ́ẹ̀ náà lórí ńgbà tó ọkùnrin bá fẹ́yàwó tó ṣe pé òní ó mọ̀ wá bọ̀ ní gbogbo ìgbà ó ti sọ dídò yẹn di iṣẹ́ rẹ̀, òun ló gbúdọ̀ wá, ìwọ ni chief, òun ló gbúdọ̀ wá bá ẹ, kò yẹ kó rí bẹ́ẹ̀, it's supposed to be mutual. So àwọn tí wọ́n wá ní àwọn ń tijú kí lẹ̀ ń tijú fọ́kọ yín sí, tó bẹ́ẹ̀ bá tí ì marry ní ìdíkẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe zina kẹ́ mọ́ ṣe immorality, but person wey you don marry tẹ́ ti fẹ́ ra yín kí ló ń tìyàn lójú ń bẹ̀ nínú pé èèyàn béèrè okó èèyàn fòbò lọ ọkọ rẹ̀, mo béèrè wò gbogbo àwọn hormones tára ẹlòmíì tó máa ń difficult láti secret. Mo sọ fún yín tó bá ti fẹnu ẹ béèrè okó tó ti lọ fẹ́ dó okó wàá rí wípé orí ọkọ ẹ máa pé, gbogbo àwọn hormones gbogbo àwọn dopamine àwọn endorphin àwọn oxytocin gbogbo àwọn hormones ara yẹn máa dìde, ó máa immediately ni ó ti send signal positive signal sínú ọpọlọ orú ọkùnrin yẹn, kò lè fura sí ẹ pé bọ́n ò bá tiẹ̀ wúlò fún ẹ níbi owó òun ṣáà wúlò fún ẹ níbi okó, ẹ mọ̀ tijú tí ò nítumọ̀ gbogbo yẹn is not part of it, kò sí tó ń tìyàn lójú ń bẹ̀ ńgbà tí ṣe wípé ní zina lọ́lọ́ ṣe. So àwọn àǹfààní ń pọ̀ yanturu, mo ti ṣe fídíò kan bẹ́ẹ̀ yẹn rí ngbà yẹn náà tá a sọ this particular thing about it. So bó ṣe wà nìyẹn ara nǹkan tí wọ́n mú àlàáfíà wà ní ilé ni, kì í ṣe pé bóyá nǹkan tá a rí rí kí ló ń tìyàn lójú ń bẹ̀ ńgbà tí kì í ṣe boyfriend débi pé yóò pè ọ́ lóníṣekúṣe. Àwa náà la sọ pé tá a bá márì ká ṣe celibacy ká para wa mọ́ fọ́lọ́hun, ń gbọ́ sì ti wá lọ́kọ tán ní ìsìn dandan ni kó tó mọ́ gbóbò pamọ́. Kí ló ń tìyàn lójú nù pé yàn fẹ́ dóko lọ bọ́kọ ẹ̀ pé ó fẹ́ dóko ní lè sọ yẹn ẹlòmíì okó ti kú mọ́kọ ẹ̀ lábẹ́ ní ìsìn ọkọ yẹn ò dẹ̀lẹ́rẹ̀ ń tàdá function kò ní nínú wípé ní ká mọ̀ deny wọn ká mọ̀ deprive wọn ló kó ẹlòmíì okó ọkùnrin míì ti kú báyìí ní ìsìn yanyan gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà ni. So kí ni ti ní lójú ń bẹ́ẹ̀ yóò jẹ́ kó rí ọkùnrin yẹn ó pé kò sí nǹkan tó fẹ́ tí ò ní ṣe lákòókò òun torí ó ti jẹ́ kó feel important. So téèyàn bá wá feel important látàrí tí mo sọ fún un so ti burúkú jù ni, ṣé kéèyàn ọmọ feel bad nípa ọ̀rọ̀ ẹnu rẹ lọ́fẹ́ ni àbí ìwọ ló fẹ́ jẹ́ cause of somebody's sadness, tó bá jẹ́ cause of somebody's happiness, tó jẹ́ cause àbí reason tí inú ẹnìkan fi ń dùn tẹ́nìkan fi ń feel bí èèyàn pàtàkì is a plus for you. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìwọ ni cause ìbànújẹ́ èèyàn kan that is wrong. Mo béèrè wò ẹni tí ò bá mọ bá ṣe ń béèrè okó kórè kọ ara àwọn nǹkan tí wọ́n mú tẹ̀yàn gbúdọ̀ kọ́ ni gẹ́gẹ́ bí olóbìnrin ilé àbí bó ti jẹ́nu o ìwọ tó bá mọ̀ pọ̀ lọ́kọ mọ́rẹ́ ìdókò lẹ́gà o ẹni tó bá dú ọtí ọ̀fi ọ is a shame on you o bókùnrin bá bẹ́ẹ̀ sùn tí ò dẹ̀ padà fi ọ ìtìjú ni, kò sí nǹkan kan tó tíyàn lójú tó bá ń tó bá mọ̀ pé ò tí ì lọ́kọ pa ìtàn rẹ mọ́
bọ́tọ̀ bá ti lọ́kọ ẹ̀dọ́ ọkọ yín mọ̀yán o bàbá ti jẹ́ pé kínní bàbá ìlọ àwo lọ́nu o gbogbo àtàwọn àǹtà ń sìn ọ̀ràn yẹn wọ́n lè ṣèyàwó karùn-ún ẹlòmíì lè ṣèyàwó ẹlẹ́ẹ̀kẹjọ níbi ayélajúdé ìnáyẹ̀sìn bàbá ta rí tiẹ̀ ta ara àná gbà ni ẹ̀ẹ́dráàgẹ̀ ń gbọ́ bá yá gbogbo blọ́gà ọ̀gbẹ́nu dákẹ́ ó ti fẹ́ náà kò sí ní tá a ṣe sí Ọ̀yọ́ model alternative therapy ẹ̀yin tẹ́ ẹ nílò àgbo fún tọ́jú ara yín ẹ kàn sọ Ọ̀yọ́ model ọ̀rọ̀ ìmọ̀ tí ń sọ ti pẹ́ a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ tewétegbò bó ṣe jẹ̀díjẹ̀dí bó ṣe candidiasis kó ṣe staphylococcus diabetes páìlì lóríṣiríṣi ni obìnrin míì wà báyìí tó ṣe wípé ní infection ló ń fa òórùn tí ń jáde lára wọn tí infection bá wà lára obìnrin ó lè máa fún un ní bad odor òórùn sì máa pa okó ni ẹ kàn sọ Ọ̀yọ́ model alternative therapy then ìwọ ọkùnrin náà tó kọ ẹ òṣìṣẹ́ mọ́ tó dẹ̀ mọ̀ pé òṣì yọ̀ǹgì Ọ̀yọ́ model alternative therapy ni ìwọ obìnrin tó ní ẹ̀dà tàbó ní ìju oríṣiríṣi Ọ̀yọ́ model alternative therapy gbogbo àwọn nǹkan tá a bá feel pé a ní lára tí ń fa àìlera fún wa ẹ̀já kàn sí iléeṣẹ́ Ọ̀yọ́ model alternative therapy nọ́mbà wọn ló ti wà lórí screen yẹn 08068220707 bákan náà iléeṣẹ́ Landness Homes and Properties láìpẹ́ láì jìnnà yìí á ti ẹ̀ wà lórí sáìtì wọn live by the grace of God àwa tá a bá fẹ́ ralẹ̀ ní Nàìjíríà àti lókè òkun ẹ̀já kàn sí iléeṣẹ́ Landness Homes and Properties ilẹ̀ tó fini lọ́kàn balẹ̀ tí kì í ṣe ilẹ̀ jìbìtì tẹ́ bá rí fídíò clip tí mo post ní jọ̀wọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí mo ti rí àwọn CEO Landness Homes yẹn àti ríra one on one eléyìí authentic ní confam ni àpá àti irọ́ ẹja pè wọ́n ilẹ̀ tó fini lọ́kàn balẹ̀ anílẹ̀ ní Ìdólógún ẹrú nìbàdàn anílẹ̀ ní Arúlógún Ọ̀jọ́ ilẹ̀ wà lẹ́kọ̀ọ́ ó wà lájà ó wà ní Kòròdú ó wà káàkiri fà Mọ́ráyọ̀ resident extension nìbàdàn náà ilẹ̀ sì kù síbẹ̀ ẹja kàn sí iléeṣẹ́ wọn ṣé ẹ tún wá rí ní tó tún wá ṣẹlẹ̀ ní pé Landness Homes and Properties tẹ́ bára lẹ̀ tán lọ́dọ̀ wọn wá bá yín gbin cassava sí wọ́n gbin cassava sórí ẹ̀ cassava yẹn máa grow tán bá dẹ̀ ta they will send your money to you even if you are not in the country. That is a very very beautiful one. In fact èèyàn kan sọ̀rọ̀ recently ó ní that thing sounds too good to be real but it is very very real confam ni ẹjọ́ àwọn tó ti rà tó ti gbin cassava ti ga ó ti fẹ́ ga tó èèyàn gan kí ló tún kù tá à ń retí it is well with us ẹjọ́ ẹ jẹ́ ká kàn sí iléeṣẹ́ Landness Homes and Properties láti ra ilẹ̀ tó fọkànbalẹ̀ tí kìí ṣe audio ilẹ̀ tí kìí ṣe ilẹ̀ jìbìtì bẹ́ẹ̀ ni Excellent Therapy Academy ẹjẹ́ á enroll àwọn ọmọ wa fún online school àwọn ọmọ tán fẹ́ ṣe common entrance àtàwọn ọmọ tán fẹ́ ṣe junior WAEC tán wà ní junior secondary school tó bá dẹ̀ ẹ́ pé o level náà ni let's come to my WhatsApp máa copy number Excellent Therapy Academy wa number wọn náà ló ń display yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè wọ́n àwọn extramural class yẹn ó máa improve academic performance ọmọ because teacher tó ń attend sọmọ tó pọ̀ ó lè má ṣe fún láti identify weaknesses each ọmọ better buy enroll àwọn ọmọ ní private lesson bẹ́yẹn it will help the child to be able to catch up in class so ó dẹ̀ máa improve performance ọmọ academically so ẹ ṣé gan bye bye.